أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أدوكني أدولون أترى كري أتجري فنب محمد صلى الله عليه وسلم أكيد بدوا وكوني بنيك السلام عليكم ورحمة الله وبركاته أبدا دا تان با ونافون تان تطوري أدبرا والون بي ألون ندالو عن بايا ويو جاروك نسونا يو أجادوا أقلق رمضان لاي èní ni ó tún máa jẹ́ bí 17 lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí káàkiri orílẹ̀-èdè àgbáyé ọlọ́mọṣà tẹ́wọ́gbà lọ́wọ́ wa èyí tá tún sáré mú wálé nínú àwọn mukafiratu dhunub tá tún lè sáré gbìyànjú tá fi kún ìkan nínú àwọn ẹrù wa kọlọ̀njẹ́ àmọ́rí iṣẹ́ kárí iṣẹ́ pẹ́bẹ́ kọ́dẹ̀gbà lọ́wọ́ wa iṣẹ́ ọkàn tí dodo wa ti mọ́ gbúrò rẹ̀ tẹ́lẹ̀ náà ni ó tí Kùránì máa fi dodo gbà tẹnumọ́ fún wa tí máa dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ wọn náà ni àtẹ́kọ̀ọ́ ìbẹ̀rù Ọlọ́run ní Yorùbá tá a mọ́ tú sí nílẹ̀ Yorùbá ni wọ́n máa fi kọ́ wa ń kéwú ìbẹ̀rù Ọlọ́run torí pé bí táwọn afọ mímọ̀ tú àtẹ́kọ̀wà sí ọ̀pọ̀ pé kí ni jẹ́ tẹ́kọ̀wà àmọ́ tá a bá lọ inú ìpìlẹ̀ èdè náà nínú èdè Lárúbáwá ń pè àtẹ́kọ̀wà wìkọ́yà ní kéèyàn protect ara ẹ̀ ń pé mi ò fẹ́ ká burú kan àbí láàbí kan ṣẹlẹ̀ sí mi ń tán pé wìkọ́yà nìyẹn pé ìtìká kéèyàn máa sá fún kinní ẹ̀ ẹni tójò bá ń rọ̀ tíyẹn bá mọ umbrella dání tó fi bo orí rẹ̀ ń sá fún kómi ọkàn ara àwọn tẹ̀kíwá lòun náà tẹ̀kíwá òjònú tẹ̀kíwó ojú ogun ni kí n mú nǹkan bí irin dání kí àdá àbí ọkọ̀ àbá kí kó má bàa wọ ara àyàn kí n má fi protect ara ẹ̀ kó má fi guide ara ẹ̀ tẹ̀kíwá ojú ogun nu gbogbo tí a bá fi protect ara ẹ̀ náà ni nǹkan wìkọ́yà náà ni tẹ̀kíwá kí wàá lọ́lọ́run gbà lérò tó bá ní tẹ̀kíwá Allah ká bẹ̀rù òun ṣé ká sá fún òun pátápátá ni nítorí gbà lérò ni pé ká sá fún bínú òun àmọ́ avoid gbogbo ibi tó bá mọ̀ pé bínú Ọlọ́run lè wà sacro mbẹ́ tó bá lè wà lára ọ̀rẹ́ jìnnà sọ́rẹ́ ẹ̀ pé ọ̀rẹ́ yìí ni máa sún mi dédé aburú àjọ pàdé rí ká mọ̀ lọ night club tó bá ti wá mi wálé wàhálà dé àṣà tó lọ bìkan lọ mutí náà ni nǹkan sí mo ṣe lè ríra mi jágbà lọ́wọ́ ẹ̀ tó bá ti mọ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ìjìnnà sí irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ nínú tẹ́kọ̀wà lọ́wà ìjìnnà sí dodo bí tó máa ń pè tó bá ti lọ bí ìjókòó ìtẹ́ bá wà ń bẹ̀ ẹ́ sọ̀rọ̀ èèyàn láì da ẹ́ ṣòfófó ẹ́ jẹrin ẹ̀yìn ń bẹ́ẹ̀ ìmọ̀ ìjìnnà sí irú ìjókòó bẹ́ẹ̀ nínú tẹ́kọ̀wà lọ́wà gbogbo mẹ́ṣọ̀ tó bá mọ̀ ń pò lè tẹ́kì láti máa fi sá fún bẹ̀rù láti máa fi sá fún ìbínú Ọlọ́run là ń pè ní àtẹ́kọ̀wà Ọlọ́run sọ nínú Suratul Anfal ó ní ya ayyuhal ladhina amanu in tattaqullaha yaj'al lakum furqana ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم يا أيها الذين آمنوا Ọlọ́run ké sí gbogbo ẹni tí ń gbààwẹ̀ gbogbo ìwọ tó ń kírun ọkùnrin obìnrin Ọlọ́run ní tẹ̀tẹ̀kúlọ̀ èyí tá a mú wá fúnra wa lẹ́ni tí ń jẹ́ tẹ̀kíwá tó bá lè exercise ẹ̀ tó bá lè fi kún ẹrù rẹ̀ Ọlọ́run ní yaj'al lakum furqana ìmọ̀ gáìdì rẹ̀ alfurqanu ní pé ọmọ ọmọ yàtọ̀ láàrin irọ́ àtòótọ́ yẹni pé ò ní ṣìnà nínú ayé ò ní ṣìnà nínú ẹ̀sìn tó bá kan kọ́ sọ̀rọ̀ Ọlọ́run ọmọ kọ́ ọmọ sọ tó bá kan kó ṣe nǹkan yóò máa kọ́ ọmọ ṣe àkọ́mọ̀ ṣe yóò máa wà pẹ̀lú rẹ̀ tó bá ti jó ń bẹ̀rù Ọlọ́run bó bá fẹ́ dáwọ́lé bísínẹ́sì ìwúlò ẹ̀kọ́ dáwọ́lé guidance Ọlọ́run ọmọ wà pẹ̀lú rẹ̀ ويكفر عنكم سيئاتكم yóò máa wá forí ẹ̀ṣẹ̀ yín jìn yín mukafiratu yóò máa forí ẹ̀ṣẹ̀ yín jìn yín tó bá ti ń bẹ̀rù Ọlọ́run kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run kó sá máa sá fún dodo bí tí bínú bá wà tíyẹn bá wà lójú ogun wọ́n ti ń ju àdá tán ju ọkọ̀ tán ju gbogbo àbí riot ló máa sá èmi ò yẹ kó dọ̀bálẹ̀ ni kó má bàa kàn ọ́ èmi ò yẹ kó sáré ni bomi ò yẹ kó fi nǹkan kan cover ara ni oríṣiríṣi measure ló máa take láti má bá expose ara rẹ̀ sáburú bẹ́ẹ̀ náà ni a ṣe máa gbélé ayé ẹ̀ṣẹ̀ tá a wà yìí ó máa sá fún ẹ̀ṣẹ̀ tó lè gbọ̀dọ̀ rẹ wá ó sá ibi tó ti lè ṣẹlọ́n lára ọmọ ó máa sá kó má bàa ṣẹlọ́n lára ìyàwó ó máa sá kó má bàa ṣẹlọ́n lára àwọn òbí rẹ ó máa sá kó má bàa fẹsẹ̀ kọ lára ará àdúgbò ó máa sá kó má bàa rí bínú Ọlọ́run lára ẹranko ó máa sá kó má bàa ń gbé bẹ́ẹ̀ àìkírun àìgbàwẹ̀ àìgbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ló ti wá kó bínú Ọlọ́run ó máa sá káàkiri pé kó má kó bínú Ọlọ́run ìsá káàkiri yẹn náà kọ́dà ó bá ṣèṣì máa fara kín àwọn ẹ̀ṣẹ̀ míì ẹ̀ṣẹ̀ ní yẹn bá wà lójú ogun bí tí yẹn bá ti ń sá ọkọ̀ lè bá yẹn lápá àdá lè bá yẹn ó lè ṣèṣì bá yẹn tó bá bá ò ní takú síbẹ̀ kó máa sunkún lẹ́lẹ̀ ọ̀tọ̀ mú ọ yóò ṣe ọ lè ṣe pátápátá ó tún máa sá náà ni ó tún máa tẹ̀síwájú nínú gbìyànjú kí mi ìsáfẹ́ ká burú tù ṣe mímọ́ bẹ́ẹ̀ náà ni ta bá rìnà Ọlọ́run bó ti ń sá fún ẹ̀ṣẹ̀ tí ọba ṣèṣì kọlù ó tún máa sá ó máa prósẹ́sì sísá yẹn náà lọ́lọ́run fẹ́
kìí ṣe pé àwọn tí ó wà àlìjẹ́nà ń jọ àlìkìyámà Ọlọ́run wá sọ pé wọ́n ní lẹ́ṣẹ̀, kò síbi tọ́lọ́run ti sọ nínú Al-Qur'an, kò síbi tá Ànábì ti sọ nínú àdìsí pé ọmọ àlìjẹ́nà àwọn tí ò lẹ́ṣẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n máa ń sá tí wọ́n nífẹ̀ẹ́ sẹ́ṣẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀, ń pé àwọn tí ò nífẹ̀ẹ́ wọn yìí takú tẹ̀ṣẹ̀ lọ́rùn, wọn kì í palẹ̀ mọ́ fẹ́ṣẹ̀. Wọ́n bá rí ẹ̀ṣẹ̀, kódà táwọn náà bá máa ṣẹ̀ṣẹ̀ yẹn, inú ẹ̀ṣẹ̀ yẹn ó máa bí wọn. Wọn ní láéláé fẹnu sọ pé ẹ̀ṣẹ̀ yẹn dáa, wọn ní justify ẹ̀, wọn ní sọ pé àwa ń sọ̀dọ́ lọ́wọ́ ni. Àwọn tí ń bẹ̀rù Ọlọ́run nìyẹn. Tó bá rántí ẹ̀ṣẹ̀ yẹn inú rẹ̀ ó máa bàjẹ́, kò dùn mọ́ pé òun ṣe. Tó bá ráwọn tí ń ṣe náà inú rẹ̀ ò ní dùn pé wọ́n kárí. Ntí ń jẹ́ àtẹ́kùwà yóò máa wá gbìyànjú, kò ní jẹ́nu ọkàn nìkan, yóò máa ṣiṣẹ́ tọ kóhun ó jìnnà sí, yóò máa sá fọ́ rẹ̀, yóò máa sá fún gbogbo ibi tó máa pe kíní ní máa líǹkì mi sẹ́ṣẹ̀ yẹn. Mọ̀lẹ́ni tó disconnect íńtánẹ́ẹ̀tì rẹ̀ nítorí ẹ̀ṣẹ̀, ó ní ẹ̀ṣẹ̀ máa gbàbẹ̀ wọlé wá báwọn lójú òun disconnect rẹ̀ pé òun fẹ́ avoid íńtánẹ́ẹ̀tì for a while. Allahu akbar. Ntí ń jẹ́ tẹ́kùwà náà nìyẹn. Kìí ṣe pé nígbà ó ti wá avoid íńtánẹ́ẹ̀tì kò wá ní ṣẹlẹ̀ ọ̀hún mọ́ gbogbo moment yẹn, ẹ̀ṣẹ̀ míì tún lè kọlù, òun náà lè kọlù míì. Àmọ́ ìgbìyànjú pé ṣàn sá káàkiri yẹn náà lọ́lọ́run fẹ́ appreciate lára wa. Ọlọ́run ní tẹ́ ẹ bá ń gbìyànjú bẹ́ẹ̀, mo mọ̀ pé difficult ẹ ṣá máa gbìyànjú, tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ yukaffiru ankum sayyi'atikum, èmi náà máa forí jìn àwọn èyí tẹ́ ẹ bá ń ṣèṣì ṣe, wa yaghfir lakum, màá dẹ̀ máa ṣàforíjì, màá máa gáfárà yín, wallahu dhul fadlil azim, tọ́rọ́lá mi pọ̀ ó dẹ̀ tóbi. Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ nínú suratul Anfal. Ìyẹn náà la mú wá fúnra wa nínú mukaffiratu zunubi ní pé ẹjá máa sá fún gbogbo ibi tí wọ́n bá níbi inú Ọlọ́run wa. Tó bá jẹ́ wàásù ló gbọ́ tí wọ́n sọ fún ọ pé má ṣe nǹkan báyìí mọ́, má sọ nǹkan báyìí mọ́, nǹkan báyìí ọ̀dà Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí, máa gbìyànjú ẹ̀, máa sá fún gbogbo ibi tó bá ti lè ṣe Ọlọ́run, torí pé ẹnìkan ọmọ èwo lòun ó ṣe tó wọn fi rí ọ̀nà Ọlọ́run. Ọlọ́run má ṣàforíjìn wa, kó foríjìn gbogbo ẹ̀yin náà. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.